Ọlọ́run lóhùn ló somi dáfẹ́fẹ́, àṣẹ Olúwa lórun fìdí sánmọ̀, àṣẹ Olúwa mi ló mẹ́dá dúró. Ọlọ́run tó ní wá fún wa wí, sátì àtòlọ́rọ̀ wa yọ̀ǹda ọ̀rọ̀. Má jẹ́ ká ṣìwí káyé má ṣe wá gbọ́. Ọlọ́run tó ní wá sádìyẹ ilé ayé kún fún dàrúdàpọ̀. Ọlọ́run kò là wá kó tún lájọ. Ó máa ké gbẹrú ayé fẹ́ gbọ́yìn ọgbọ́n ìmọ̀ tó kún fún làákàyè. Ọlọ́run kò bòyìn kó tún bá wa ọmọ. A'udhu billahi minash shaitonir rajim. Bismillahirrahmanirrahim. Al-Wazir Akeoba Gold, ọmọ Akeoba ẹrú mo tún dé. Adamallahu ayatashi. Láti ìlú Mẹ́kà labádé. Ó yà mí lẹ́nu. Àwọn wo ni wọ́n ń sọ pé ọ̀rọ̀ ẹ̀sìn lọ̀rọ̀ Muyideen àtàgbàlá Gabriel? Ibo ló ti jọra wọn? Ibo ló bá dé? Ẹ̀sìn wo ní bẹ lára Muyideen? Ibo ní tí ń kírun? Díẹ̀díẹ̀ lọ́lọ́mọ ńlá yẹn padà lódodo. Àmọ́ yà mí lẹ́nu gan-an torí nílẹ̀ Áfíríkà olórí nǹkan tí ò jẹ́ ká gòkè àgbà nílẹ̀ Áfíríkà ni pé tọ́rọ̀ bá ṣẹlẹ̀ ká sáré máa lọ mọ́ ẹ̀sìn lọ́rùn, ká máa lọ mọ́ àsọ̀bíyà tribalism lọ́rùn. Méjèèjì ò jọra wọn. Tọ́lọ́run bá fẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn yóò sọ pé yá ayú alladhina amanu, mo pè yín mùsùlùmí. Tó bá fẹ́ sọ̀rọ̀ àwọn ẹlẹ́sìn kírísítẹ́nì, yá ahlal kitab, mo pè yín ẹlẹ́sìn kírísítẹ́nìtì. Kódà tó bá fẹ́ sọ̀rọ̀ ṣẹbọ, Ọlọ́run wá àdírẹ́sì wọn ni. Àmọ́ tó bá fẹ́ sọ̀rọ̀ gbogbo ènìyàn pátápátá, Ọlọ́run á ní yá ayyuhan nas inna khalaqnakum min dhakarin wa untha وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم. Almighty Allah want to address the whole humankind. Allah ni ya ayyuhan nas. Mo pe gbogbo ẹni tí ń jẹ́ ènìyàn, inna khalaqnakum min zakarin wa unsa. Látara ọkùnrin àtobìnrin, gbogbo tí ń jẹ́ ènìyàn láyé, ọkùnrin àtobìnrin ló produce yín. Ẹ̀yin lẹ́yìn lẹ̀sìn dé, inna khalaqnakum min zakarin wa unsa. Ìjẹ́nìyàn ló kọ́kọ́ dé, kẹ́sìn tó dé. وجعلناكم شعوبا وقبائل لتعارفوا. Ọlọ́run ní mo dá yín ní oríṣiríṣi tribe, oríṣiríṣi family, لتعارفوا, just for recognition. Tribe tẹ́nìkan jẹ́ òsọ́dọ̀gá lórí mi, ìlú Mákà ni mo wà yìí. Ọmọ Lárúbáwá lè sọ fún mi pé òun lóore jù mí lọ wájú Ọlọ́run. Nítorí pọ́jọ́ ọmọ Lárúbáwá tí ò sin lọ́hun, tẹ́mi bá sin lọ́hun jùlọ mo lóore níwájú ẹ̀, mo lóore níwájú Ọlọ́run jùlọ. Ọlọ́run ò fi yẹn kò fi tó ọ̀rọ̀ ẹ̀sìn. Ìbá jẹ́ fámílì ànábì tí ò bá ti sin lọ́hun kò lóore tó mi nínú ọ̀rọ̀ ẹ̀sìn. Àmọ́ tó bá dọ̀rọ̀ ayé, ọ̀rọ̀ humanity, ọ̀tọ̀ nìyẹn. Lìtàárọ̀fù nǹkan méjì Ọlọ́run dá tí majority ò fura. Ọlọ́run fún wa ní language ká lè bá a ní àṣírí. Ká mọ̀ jẹ́ pé gbogbo aláàmọ́jọ́ màṣírí ara wa tán. Ó dẹ̀ fún wa ní tribe ká lè mọ recognize ara wa ni. Ó fún wa ní ẹ̀sìn ká lè bá tún àárín ara wa ṣe. Ó fún wa ní ẹ̀sìn ká lè ní relationship pẹ̀lú Ọlọ́run lọ́nà tó gbàdá. Ẹ̀sìn nìkan ò wá lè jẹ́ ká ní relationship. Ìwà rere tá a bá hù, òun gangan ló máa jẹ́ ká ní relationship pẹ̀lú Ọlọ́run. Ẹ̀sìn ní ó ní ọ̀nà tá a gbà dọ́dọ̀ Ọlọ́run. Ìwà rere tá a bá hù, òun ni ó jẹ́ k'Ọlọ́run ó lè evaluate wa pé èèyàn rere ni wa. Lítàárọ̀ fún. Bẹ́ẹ̀ bá kírun torí ẹ̀ bá sí mọ́lẹ̀,
èèyàn lọ Mẹ́kà ju bàálù lọ tí ò bá níwà rẹ̀ bó ṣe ṣẹ̀sìn tóun nínú ẹni Ọlọ́run ọ̀rọ̀ ọmọ náà ni ó wà. لتعارفوا inna akramakum indallahi atqakum. إن أكرمكم عند الله أتقاكم إن أكرمكم عند الله أتقاكم. níjọ́ tí ànábì ti ń ṣoore sallallahu ànábì alayhi wa ṣe àwọn sallam. oore kan torí ẹ̀sìn ó wá ṣe àwọn oore kan nítorí humanity wọ́n dẹ̀ mú rìsọ́ọ̀tì wa ọ̀rọ̀ Muyideen àti Àgbàlá Gabriel nǹkan méjì ni ọ̀rọ̀ olóore aṣoore àtẹnimóore ọ̀kan nù ìkejì intention wo lolóore fi ṣoore intention wo lẹni tó gbóore fi gba oore tá a bá máa yọ òdodo jáde a máa pa òdodo a dẹ̀ máa pa ẹ̀kọ́ tọ́lọ̀ ń fẹ́ ká kọ́ lórí àwọn ìṣẹ̀lẹ̀ tí bá ń ṣẹlẹ̀ láyé. Allah. ọ̀pọ̀ èèyàn ni ń lọ́rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí mẹ́sìn kí ló kan ẹ̀sìn níbẹ̀ ọ̀rọ̀ láàrin aṣoore àtàmóore ni ọ̀rọ̀ ẹ̀sìn tí ń bẹ ńbẹ̀ ọ̀tọ̀ ní náà ìyá yẹn kò jọra wọn ẹ wo retí tí ànábì ṣe gbogbo ẹlẹ́sìn ìwà ní kẹ́ fi invite àwọn èèyàn sínú ẹ̀sìn ká lọ sí chọ́ọ̀chì mi ìyẹn ọ̀sọ́ ẹnìyẹn dẹ́ni rè ká lọ mọ́sálásí kọ́ wá kírun ìyẹn ọ̀sọ́ dẹ́ni rè àrùn ọ̀ní Mẹ́kà kọ̀sẹ́niyẹn dẹ́ni rè àgbọ̀n lọ Jerusalem kọ̀sẹ́niyẹn dẹ́ni rè ṣé gbogbo ẹni tó lọ Mẹ́kà lọ tó wá Mẹ́kà wá sí ájì lẹ́ni rè ni ṣé gbogbo wọn lọ́lọ́run fi gba ájì wọn ṣé gbogbo ẹni ó lọ Jerusalem lẹ́ni rè ni ṣé gbogbo wọn ni wọ́n tẹ̀lé ìlànà tí Jésù là kalẹ̀ fún wọn ni ìka ń wá Mẹ́kà ẹni rè ń wà ìka ń lọ Jerusalem ẹni rè ń lọ bẹ àwọn oní traditionalist ìka ń bẹ nínú wọn ẹni rè ń bẹ nínú wọn àmọ́ tí mo fẹ́ lò ní pé ẹwọ́n tó ṣẹlẹ̀ nígbà yí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. wọ́n pe arákùnrin kan ní Tumama ọba ìlú Yamama nílùú tí mo wà yìí níṣẹ̀lẹ̀ tá à ń wí nílùú Medina ló ti ṣẹlẹ̀ tó jẹ́ ìkejì ìlú tí mo wà yìí. ẹ wo ọ̀nà tọ́nà ń gbàgbé tí ànábì gbà handle case yẹn with interest in humanity kí ni nǹkan tó ṣẹlẹ̀ arákùnrin yẹn hẹ́ẹ̀tì ànábì débi pé ó máa ń lérí kiri ni ọba yẹn dẹ̀ ní burúkú owó lọ́wọ́ ó dẹ̀ ní agbára àjọba ó máa ń lérí ni pé ọjọ́ tó ń bá pàdé ànábì tóun ọba pa ẹnìkan ní òun àtànábì ó dọ̀rùn ìjọba ó dẹ̀ máa ń lérí pé ẹni tó bá lè bóun pa iye bílíọ̀nù báyìí bẹ́lẹ̀ tó ń fún ní gbogbo ilẹ̀ Lárúbáwá gbà náà ìlú ẹ̀ ló ní ilẹ̀ tó lọ́ra jù tó ń produce oúnjẹ fún gbogbo ilẹ̀ Lárúbáwá tó bá bá ìlú kan jà tó bá láàánú fún yín lóúnjẹ ńgbà yẹn bí ọ̀pá ìlú náà arákùnrin yìí ọwọ́ alérí olóhùn wà ànábì lọ láàrin ibi títí lọ àtàwọn ọmọ ogun tí wọ́n tẹ̀lé ó kàn ní káwọn ọmọ ogun dúró òun fẹ́ dá wà fún ṣẹ́jú díẹ̀ òun fẹ́ dá nǹkan kan rò báwọn alágbára sì máa ń ṣe bó ṣe sọnù nìyẹn kò yé bó ṣe sọnù ó sọnù tí ò ráwọn ọmọ ogun mọ́ òun nìkan lókùn tí ń dárìn lọ bó ṣe kó sọ́wọ́ àwọn ọmọ ogun mùsùlùmí nìyẹn wọ́n bá àrẹ́sì ẹ̀ lóhun nìkan láìsí security kan wọ́n wá mú lọ sílùú Mẹ̀dínà wọ́n wá dájókòó odidi ọba tó ti dọ̀daràn torí wọ́n mọ̀ pé ní tí ń wá ànábì kiri tó fẹ́ pa ni ànábì wá jáde lásùbà ànábì bàbá ànábì wá sọ fún wọn pé ǹjẹ́ mẹ́ni tẹ́ ẹ mú yìí Tumama ọba ìlú Yamama ti lérí tó lóun ó pa mí nìyí ànábì wá bi léèrè mọ́lá ń dákàyà Tumama kí ló fẹ́ ṣe o ìwọ tó ló pa mí lọ́wọ́ ti tẹ̀ yìí kí ló fẹ́ ká ṣe fún ọ ó wá nírí ànábì ó ní kò sí nǹkan kan tí mo fẹ́ ju pé intaqtul dáadáa mi ànábì tó bá fi bínú pa òun ẹni tó yẹ kó jẹ patipẹ́tipẹ́ lòun o torí Ọlọ́run nìkan ló mọyé mùsùlùmí tóun ti pa láìṣẹ̀ láìrò ìwọ gángan lòun wá kiri tóun fẹ́ pa intaqtul tó bá pa òun taqtul dáadáa mi ẹni tó ti lẹ́tọ̀ọ́ kó pa lòun tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ wà ní tó ní ẹ̀yìn tó bá lè sàmójú kúrò tó lè sàánú tó nàí ní hàlà ṣàkìrìn máa jẹ́ kó mọ̀ pẹ́ni tó mórí ló sóore fún o. máa jẹ́ kó mọ̀ pẹ́ni tó mórí ló sóore fún. ànábì in kunta turidul mala tu'ta tó bá jẹ́ pé owó lọ́n fẹ́ ràkúnmí tí wọ́n fi àrẹ́sì òun yẹn gbogbo ẹ̀yìn owó tí ń bẹ ń bẹ ó bá gbogbo ẹni tí ń bẹ nílùú Mẹ̀dínà yìí máa fún ọ nílùú ẹ nínú ẹ̀ tó bá fẹ́ sọ tó fẹ́ surprise ẹ máa fún ẹ
anabi wa rẹ̀ ni anabi ni ọgbẹ̀sìn olóhùn ọgbà Islam anabi kò wájú ẹ̀ anabi ni ẹfun lóúnjẹ ẹfun ní tí ó mu ẹtú okùn kúrò lọ́wọ́ rẹ̀ ẹ kàn máa sọ ni ó dàárọ̀ ọjọ́ kejì anabi tó ń lọ àṣùbà anabi tó bá ń bẹ̀ anabi tó ní mada indaka ya Tumama kí ló fẹ́ ká ṣe fún ọ ìwọ Tumama ó ní bí mo ṣe wí lánàá náà mo tún wí ntẹ́tọ́lù dáadáa mi tó o bá pa àwọn ẹni tó ti yẹ kọ́ pàtí pẹ́lú àmọ́ wà ní tó ní ní hàlà ṣàkiri tó o bá lè sàánú tó o lè fara dẹ̀hún tó o lè túnú sílẹ̀ láì gba Islam ọ gbà pé ni tó mọ̀ọ́rẹ́ ló sóore fún. ó ti jọ́ kẹta anabi tún wá bá ó tún sọ the same thing ó ní mi ò ṣe Islam àmọ́ tó o bá sóore fún mi lórí àìgbẹ̀sìn rẹ màá jẹ́ kó o mọ̀ pé ni tó mọ̀ọ́rẹ́ ló sóore fún. anabi bá ní ẹtú sílẹ̀ ẹtúlẹ̀ àtúlẹ̀kù Tumama ẹtúlẹ̀ ẹ jẹ́ kó máa lọ ẹ free give him freedom return his freedom to him let him go. Tumama rukun oropa anabi nsere ni ńlọba dìde gbogbo àwọn sàhábà ń wojú ara wọn anabi sóore fẹ́ni tí kì í ṣe mùsùlùmí lẹ́ni tó yẹ kó bá lọba dìde ó ní bo ní ilé ìwẹ̀ wà wọ́n ní ilé ìwẹ̀ ni ó ní ẹjẹ́ ńlọ́wẹ̀ sẹ́mo lè lọ́wẹ̀ anabi ní lọ́wẹ̀ ó sì tún bọ́ léwẹ̀ ó tún wẹ̀ ó tún máa sọ sára olóúnjẹ tán gbé fún mi láàárọ̀ yìí ní sẹ́mo lè jẹ́ anabi ní jẹ́ ó tún jẹun tán ó ní mo fẹ́ máa lọ anabi lọ́dàbọ̀ ọlọ́run sọ pàdé wa lọ́ba dìde ní bá ń lọ ọwọ́ àlọ́ ti tó bí 1 hour lọ́wọ́ àrùn gbogbo tó ṣẹlẹ̀ lọ́wọ́ àpàdà wà bá anabi. sallallahu alayhi wa sallam. ó ní anabi mo rí i pé o ṣoore kì í ṣe pé nítorí ẹ̀sìn rẹ ló fi ṣoore o ṣoore ní tìtorí ènìyàn sí ènìyàn o ṣoore ní tìtorí ọlọ́run rẹ mi mọ̀ pé bẹ́sìn rẹ ṣe dáa tó ní ashhadu an la ilaha illallah ẹ̀sìn tí mo ní mi ò gbà by force màá wá gbà peacefully nísìn. mo wá ń sọ fún ẹ gbogbo ẹni tó bá dojú ìjà kọ ẹ látẹ̀yìn lọ ó di ọ̀tá ìmí Tumama ọba àlù Yamama. wọ́n lànà bí mo ń lọ ìlú Mẹ́kà lọ́wọ́ fi tẹ̀ òun ń lọ bẹ̀ láti lọ ṣe meeting pẹ̀lú àwọn tí wọ́n jọ̀tá rẹ̀ báwọn ó sì tún mú ọ lòun lọ ṣe o àmọ́ nísìn màá wá lọ ṣe nǹkan tó ní jẹ́ umra torí bí tí wọ́n tèmi mọ́lẹ̀ sí òun gbúròó kó sọ pé àṣẹ tí wá pé kẹ́ ẹ máa ṣe umra mo fẹ́ lọ ṣe umra tó wí kí ni màá máa wí tí n bá dé bẹ́ẹ̀ tí n bá dé ìlú Mẹ́kà ẹnìkan ò tí ì ṣe umra rí síwájú arákùnrin tá a wí is the first tí kìíní yẹn bá ń gbóná olè tán èsì yẹn òun ní àkọ́kọ́ tó kọ́kọ́ ṣe umra ó wá ní ànábì kí ni màá máa wí ànábì ní tó bá lẹ́yìn ìgbà tó bá gbé ìhìrámù tán tó bá dé ìlú Mẹ́kà ní tó gbọ́dọ̀ máa wí láti lè ti gbé ìhìrámù wọ́n sọ pé labbaik Allahumma labbaik labbaik la sharika laka labbaik innal hamda wan ni'mata laka wal mulk la sharika lak. gbólóhùn tá à ń wí yẹn ni tó kọ́kọ́ wí láyé nu. Ànábì ló kọ́ àmóhùn ló kọ́kọ́ wí wọ̀lú Mẹ́kà. sallallahu alaihi wasallam. wá wọ̀lú Mẹ́kà ní gbogbo àwọn tí wọ́n jẹ́ ọ̀tá Ànábì dá jáde pé èèyàn wá dé o èèyàn wá dé tá a ti ń retí wọ́n kàn gbọ́n tí ń sọ jáde lẹ́nu ni pé tí ń sọ jáde lẹ́nu yìí ó ti yàtọ̀ sí nǹkan táwọn expect. ó tún wá lérí ń bẹ̀ ó ní mò ń sọ fún yín o láti àsìkò yìí lọ oúnjẹ tí ń wọ̀ lu Mẹ́kà máa kọ̀ tẹ̀ họ́ ebi ní ọ̀pá gbogbo yín kú àfi tẹ́ bá gbà fún Ànábì. sallallahu alayhi wa sallam. àwọn ará Mẹ́kà bá tún sáré ránṣẹ́ sànábì ìrìn ọ̀sẹ̀ kan ṣé wọ́n lo ní kí Tumama wá fi fi pa àwọn aráàlú ẹ̀ àwọn ẹ̀jẹ̀ rẹ̀ àwọn fámìlì ẹ̀ nítorí ọ̀rọ̀ ẹ̀sìn Ànábì wa ránṣẹ́ padà sí Tumama pé tó bá jẹ́ pé Ọlọ́run ló ń sìn lóòótọ́ ò gbọ́dọ̀ dá nǹkan kan dúró nínú supply ìlú Mẹ́kà. ẹ wo ìwà tí Ànábì fi pe àwọn èèyàn sójú ọ̀nà tọ́lọ́ nítorí náà dúpẹ́ f'Ọlọ́run rẹ ọ̀rẹ́ wa dúpẹ́ fún ní sábàbí ọ̀rẹ́ wa ẹrù dúpẹ́ àná yóò gbà mìíràn dúpẹ́ f'Ọlọ́run rẹ ọ̀rẹ́ wa. ṣùgbọ́n dúpẹ́ f'Ọlọ́run rẹ ọ̀rẹ́ wa dúpẹ́ fún ní sábàbí ọ̀rẹ́ wa bẹ́rù dúpẹ́ àná yóò gbà mìíràn dúpẹ́ f'Ọlọ́run rẹ ọ̀rẹ́ wa. nínú nǹkan tó dájú nílé ayé tá a wà yìí a máa kọjá lára ara wa láti kọ̀tàn ìtàn là ń kọ. Àgbàlá Gabriel ọkọ̀ tàn
tí wọ́n bá ń sọ ìtàn Àgbàlá Gabriel ọ̀rọ̀ Muyideen bó ṣe kéré tó kò ní kú nínú ìtàn rẹ̀ mọ́ láyé. Anásù tí lin-nāsi. wọ́n bá ń sọ ọ̀rọ̀ Muyideen bó ṣe kéré tó bí ìgbà eku dúró lẹ́gbẹ̀ẹ́ erin lẹ́gbẹ̀ẹ́ Àgbàlá Gabriel wọn gbọ́dọ̀ mọ́ sọ̀tàn Gabriel Àgbàlá Gabriel mọ́tàn ayé ẹ̀. àwọn méjèèjì ti kọ wọ́n ti jọ kọ ìtàn nípa ayé ara wọn. ẹni tó bá ní lẹ́sẹ̀ títì níbi àti ń ta chájà tó dẹ̀ pé ni tó ní mo fẹ́ ṣe ẹ́ lóore wá bá mi kódà bó ní wá bóun chọ́ọ̀chì ó ti ṣe lóore. ìwà ìmoore ò gbọ́dọ̀ tẹ̀lé. Islam ò support ìwà ìmoore àtọ́. o lè mọ́ sẹ́sìn ẹni tó ń ṣoore fún ẹ. bárakùnrin yẹn ò ṣe rẹ́dì láti gba Islam kò ṣe dandan kó ṣe ẹ̀sìn Christianity bet o gbọ́dọ̀ moore fẹ́ni tó ṣoore. ẹ̀yin méjèèjì lọ́lọ́run fẹ́ dán wò Ọlọ́run fẹ́ dán Àgbàlá Gabriel lù lára Muyideen pé ó pera ẹlẹ́ni Ọlọ́run sówù ẹni Ọlọ́run yẹn délẹ̀ àbò ó rò pé wọ́n lọ gbọ́n. ó yẹ kí wòlíì Gabriel Àgbàlá Gabriel ọmọ wípé ń bẹnu àwọn pásítọ̀ táwọn jọ ń jí sí Ọlọ́run tí wọ́n ń jẹ́ lọ́sẹ̀ o kó fọgbọ́n sí ti ń ṣe bẹ̀lẹ̀ kó paná gbogbo ti ń bẹ kó paná náà dáradára yìí Ọlọ́run fẹ́ ló incident fi promote ẹni o tí ò bá wá tètè craft promotion yẹn ó lè di nǹkan mìíràn níwájú Ọlọ́run. àfi kó forgive ọmọkùnrin yẹn gbogbo tó yóò ṣe kí Muyideen ó sì mọ̀ wípé Ọlọ́run fẹ́ dán wò látara Gabriel wòlíì Àgbàlá Gabriel tí ò bá fẹ́ kó wà nínú tàn òun pé aláìmoore lòun. Ọlọ́run kì í support aláìmoore. Ànábì kì í support aláìmoore. Sallallahu alayhi wa sallam. I feel the pain of Àgbàlá Gabriel torí pé ohun tó ti ṣe mí rí i. ló jẹ́ kí n sọ níjọ́ tí mo ń present mọ́tò fún chief driver mi pé a ti ṣoore fáwọn kan tí wọn ò mọ̀ ó dídì ìtàn ayé mi ni tí ò ṣe yọ kúrò nínú ìtàn ayé mi. pàjọ́ ń tẹ̀léra wa kò ní kí n ṣoore fún yẹn lẹ́yìn tá a bá jọ lóde kí n pín tó bá kàn kọ́ bá tiẹ̀ lọ. nítorí bá mú mi tí mo tọwọ́ bà kó tí mo ní nìṣó ní Mákà oore ni mo ṣe. nítorí bá mú mi tí mo ra mọ́tò fún yàn oore ni mo ṣe. tó mú mi tí mo kọ́lé fún yàn oore ni mo ṣe. màmá ẹ fẹ́ lọ Mákà sọ fún màmá ẹ kó nìṣó oore ni mo ṣe. àfa òkọ̀hún ní kéwú ó fẹ́ lọ Mákà sọ fún kó nìṣó oore ni mo ṣe. àmọ́ ń jọ àdánwò dé gbogbo ẹni àwọn apá kan àwọn tí mo ṣoore fún yìí àwọn tí mo fojú sí lára jù pé ẹ̀mí mi ni wọ́n àwọn ní ẹ̀dálẹ̀ mi. kí wòlíì Àgbàlá Gabriel kó lọ fura ẹnìkan gbọ́dọ̀ wà nínú àwọn tí wọ́n jọ ń jẹ́ ìjọ kan náà tí ń bẹ lábẹ́ rẹ̀ tí ń ṣiṣẹ́ lábẹ́ rẹ̀ tó jẹ́ kó lọ instigate àwọn èèyàn báyìí tí ò bá tètè fura Muyideen ò ní tán lẹ́yìn Muyideen o Muyideen mi tó ń bọ̀ ọmọkùnrin yẹn lè má fẹ́ ṣe nǹkan tó ṣe yẹn kó jẹ́ pé nìkan ló instigate ẹ̀ ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ewúrẹ́ elékùrú kan tó bá jáwọ́ agbo ewúrẹ́ elékùrú yóò kó tí ẹran majority ẹni tó kù ẹni yẹn ni kó lọ study pé ta ni ewúrẹ́ elékùrú tó wọnú ìjọ òun kì í ṣe Muyideen ewúrẹ́ elékùrú ẹnìkan ni ló mislead ẹ ewúrẹ́ elékùrú kan ló wọnú ìjọ tèmi nígbà yẹn tí Fúlàní ò bá lóògùn á béèrè lọ́wọ́ ẹ̀ pé tó ṣe é rí gbogbo kidnapping ọmọ tán ṣe fún mi nígbà yẹn ewúrẹ́ elékùrú yẹn náà ni òun ló jábọ́ sọ́wọ́ àwọn yòókù táwọn ya kámẹ́rà pé ṣe báwọn lọ gbowó hájì lọ́wọ́ ẹnìkan níjọba yìí èló ló fáwọn níbẹ̀ làwọn fi rò pé bóyá owó ń bẹ lé mi ni ló kọ̀ sí pé wọ́n kidnap dísèmi ewúrẹ́ elékùrú ló kó sínú àwọn tí mo trust jù pé ṣé bá ṣe máa báyé lọ náà nì ṣé bá ṣe máa ṣe kínní nì nínú Ramadan tá a fẹ́ ṣe wá sí téèyàn owó ẹ̀yìn ní mi rẹ́ ní kankan mọ́ wọ́n gba orí afẹ́fẹ́ ọ̀rọ̀ burúkú wo ni wọ́n sọ pa mi tán gbà náà lọ àwọn wa dà lónìí ọ̀rọ̀ tí wọ́n sọ náà dà lónìí tó bá jẹ́ pé ọ̀rọ̀ burúkú kì í jẹ́yàn jẹ́ nǹkan láyé ni kò yẹ kí wọ́n gbúrò rú mi yìí mọ́ àmọ́ àánú Ọlọ́run kọjá gbogbo ẹ̀ tọrọ lọ́run rí àníyàn mi pé mi ìsàbúrú fún wọn mo rí inú èèyàn tó sọ fún mi nígbà náà tó pè mí ẹnìyàn máa ń tẹ̀lé mi lọ àjì lọ́dọọdún asóhun náà ń wà nínú àwọn tó ń sọ pé akéwù gba góòlù kì í sàfà kò mọ kéwù lágbájá ní kọ ní kéwù èdè yẹn language yẹn ló fà á tí wọ́n ọmọ mi yìí sáàsì yìí tó fi lè máa dáná sí fún mi lé mi àwọn àfáà tí wọ́n mọ kéwù tí wọ́n ní masters
ní Saudi Arabia wọ́n wà nínú àwọn tíṣà lè kéwù mi gbogbo wọn náà dìde fáwọn ọba mi jáná sí mo ní rárá àwọn tí kéwù wọn ò tó nǹkan ni mo fẹ́ proof point. ẹni mo àwọn tó tẹ̀lé mi lọ ájì mọ́kànlá àbí 12 tó jáde tó ní mi fóònù láyé ju 50,000 naira lọ rí àdánwò wo lọ́kàn yẹn ajá ilé kúrú yẹn kò sí èbú tí ò bú mi tán òun ló tó ń bú mi tò ní àdáná ọ̀sẹ̀ yìí kò tí ì bú mi lẹ́yìn tí mo dẹ̀ ń bí Ọlọ́run pé Ọlọ́run fún mi láǹfààní kọ́mọ yóò lè jẹ ìyà kó tó kú láyé ajá ilé kúrú ni láti ọjọ́ náà tó ní àárọ̀ yìí wọ́n àdé airport débi pé wọ́n dé Saudi tó ní àárọ̀ yìí ìbẹ́nu ọ̀rẹ́ tó súnmọ́ mi bíi sanwó lọ́rẹ̀ tí mo gbàgbọ́ tán yányán ọ̀rẹ́ yẹn náà ló dẹ ẹni tó wá gba owó hajj lọ́wọ́ mi over 100 million naira nígbà ọ̀rọ̀ délẹ̀ tán olóhùn ọ̀mẹ́ nìyẹn rí ohun yìí kan náà ní kó àwọn ọmọ yẹn sòdì pé ká máa bú mi lórí íńtánẹ́ẹ̀tì ọ̀rẹ́ tá a sì close jù ni ọ̀rẹ́ yẹn náà ń kọ́ lẹ́yìn ó tan àwọn ọmọ yẹn ó tan ajá elékùrú yẹn ó lóhùn ọkọ̀ lé epo fún un asóhùn gángan ọ̀dá lé gáàsì ní àṣeyàwó ẹ̀ lónìí mo lọ́wọ́ akọ́lé epo náà sí tó fi jẹ́ kán takò mí ẹni tó lóun ọ̀ra ọkọ̀ fún yàn òun náà dá ọkọ̀ ní dòní àárọ̀ ọkọ̀ ẹ ti ẹ̀rọ mi ló ń lò kiri dòní àárọ̀ yàdó àrẹ ọ̀gbà ẹni tó pẹ́ nílùú òyìnbó bí ìgbà tí bí ilẹ̀ Gálílì kí ló hàn nù ayé ẹ̀ Àgbàlá Gabriel lọ fọkàn balẹ̀ àníyàn tó fi ṣe oore ni kó lọ yẹ̀wò táníyàn yẹn ọba ti burú ó lè ṣubú ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ lélẹ́yìí. It's a matter of asóore àtẹ̀yìn asóore fún. Ẹ wá rí dúpẹ́ fọ́lọ́run rẹ̀ ọ̀rẹ́ wa dúpẹ́ fóní sábàbí ọ̀rẹ́ wa bẹ̀rù dúpẹ́ àná yóò gbà mìíràn dúpẹ́ fọ́lọ́run rẹ̀ ọ̀rẹ́ wa. ọ̀rẹ́ mi orí a máa dibi ibi a máa dóore orí a máa dibi nítorí kọ́lọ́run lè gbé èèyàn sókè. Gbogbo ìṣẹ̀lẹ̀ tí mo sọ lọ yẹn ó jẹ́ kan nínú sábàbí tó fà mí sókè. Níjọ́ náà tí mo fèsì àdánwò yẹn mo rò pé tí ó pa mí run àṣọ oore ń bẹ lábẹ́ ẹbí oore ń bẹ lábẹ́ ẹbí Ọlọ́run fẹ́ bírèsì mi sókè ó fẹ́ ti àwọn nǹkan lọlẹ̀ nítorí ìwà ìmoore. Wòlíì Àgbàlá Gabriel fọkàn balẹ̀ táníyàn rẹ bá dá lórí oore tó ṣe. Àmọ́ o èébú àná èébú alábàárùn kì í gbé èébú àná ẹ̀. Wòlíì Àgbàlá Gabriel tó bá rẹ́ni bẹ́ẹ̀ sòdodo ọ̀rọ̀ ẹ̀yin méjèèjì ńlẹ̀ lè bù ó ìtàn sì lè má padà kọ́ńtọ́ da nípa ẹ̀yin méjèèjì. Lọ́nà wo ni ọ̀jẹ̀bi ṣe bó sóore ni bẹ́ẹ̀ ni àmọ́ bó ló ṣe fẹ́ púrúfù pastorship ẹ àti leadership ẹ nígbà tó o bá lè gbé ẹni yẹn mọ́ra tó bá tọrọ àforíjì tó bá with that condition tó bá tọrọ àforíjì tí o bá tọrọ àforíjì ò nídìí ẹ nínú ayé àwọn tá a sọ fún lánàá pé ẹ múra yín wálẹ̀ ẹ bẹ̀bẹ̀ lọ́dọ̀ àwọn tó jù yín lọ tí wọn ò gbọ́ èní ń kọ́ àwọn ará íńtánẹ́ẹ̀tì wọ́n tìyàn wo ni wọ́n kó Ọlọ́run ló mọ iye ẹni tó jẹ́ pé àwọn sọ̀pọ́tà orí íńtánẹ́ẹ̀tì náà kó ibú ba lẹ́nu tí wọ́n dé ní kankan tí wọ́n ṣe fún un ayé tí wọ́n bá ṣe nǹkan fún lẹ́nu nítorí pé wọ́n fẹ́ tiẹ̀ nìkan ṣubú ni. Àgbàlá Gabriel ṣọ́ra tètè ronúpìwàdà Ọlọ́run rẹ ló dán ẹrù bó ló ṣe fẹ́ sọ fọ́lọ́run kó gbọ́njọ Ọlọ́run lọ lórí tí ń bẹ́lẹ̀ bó ló ṣe fẹ́ sọ fọ́lọ́run kó gbọ́njọ Ọlọ́run lọ ká lọ mọ̀ yí pé àwọn àṣìṣe kan bẹ tó wà láàrin àwọn àfáàtà àwọn pásítọ̀ tí ò bá ìgbà mú mọ́ ká yọ ẹgbà ká máa lùyàn kò bá ìgbà mú mọ́ èèyàn lè lo ẹ̀wọ̀n nítorí ẹ̀ máa yọ ẹgbà kó o máa lùyàn anyhow láì jẹ́ kó ń tọ̀hún sẹ̀ ká máa gbàgbọ́ pé ẹ̀mí èṣù kan bẹ lára ènìyàn ẹ yọ ẹgbà ká ẹ lé ẹ̀mí èṣù jáde ó lè di àdánwò wàláhì ó lè di àdánwò àwọn àwà tí ò bá bá ìgbà mú ẹ jẹ́ ká pàtì bó láti sọ̀rọ̀ fún yàn táwa dájọ́ balẹ̀ táwa ní ká máa fi lẹ́gbà ibo náà ti ṣerú ẹ̀. It's never done anywhere. bẹ́yàn bá wú wà bẹ́ẹ̀ kò ní jẹ́ kẹ́ni aṣọre fún gan ọmọore kò dẹ̀ ní jẹ́ káwọn èèyàn orí dáadáa tá a ṣe fún mọ́ tó bá wà nù ṣe sí tẹ́lẹ̀ wòlíì Gabriel ẹ lọ change ẹ̀ tẹ́ ẹ bá wá change ẹ̀ tán wá súnmọ́ náà ó ṣeé ṣe kó jẹ́ pé wòlíì Gabriel Àgbàlá Gabriel náà ti ṣe Ọlọ́run níbì kan lọ́lọ́run kan fi yẹn dán o tí ọba jẹ́ ní tọ́sí Ọlọ́run tíráyà ló dé Ọlọ́run fẹ́ dán o
ọ̀nà wo ló fi wá pàṣẹ iwájú Ọlọ́run fa ọmọ yẹn máa rà padà ní tó máa ń dùn àṣà igù tó máa ń dùn jù ni kó já wá látòkè láti wá káàkiri pray òròmọdìẹ wá fẹ́ gbé lókè kíkẹ́ ní wọ́n wá jábọ́ lọ́wọ́ ẹ̀ ó rí i pé yóò tún sáré padà ní kíkẹ́ ní ẹ̀wọ̀n tó balẹ̀ òun yóò dé lẹ́sìn torí pé ó mọ̀ pé àṣeyọrí kan ló fẹ́ bọ́ mọ́ òun lọ́wọ́ yẹn kò di dandan kí Muyideen ọ̀sẹ̀ lẹ́sìn Christian o ti make a mark in his life for life forever tó o bá fẹ́ rọ́bìṣì dáadáa tó ṣe fún calm down tó bá tọrọ àforíjì gbà padà àríwú eléyìí rí àfi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni ẹlòmíì ti ń bẹ lẹ́gbẹ̀ẹ́ tí ń sọ pé ọ̀gá tẹ́ ẹ bá gba ọmọ yìí padà òun ló máa pa yín òun gángan lè ṣe tó burú ju tiẹ̀ lọ́lọ́la. dúpẹ́ fọlọ́run rẹ̀ ọ̀rẹ́ wa dúpẹ́ fún ní sábàbí ọ̀rẹ́. bẹ́ẹ̀rù dúpẹ́ àná yóò gbà mìíràn dúpẹ́ fọlọ́run rẹ̀ ọ̀rẹ́ wa. fi bàdí wíwà fi àdọ̀. bàdùn lè bàdé wà ẹ́ lámúyẹ̀sẹ̀ òrò lè kàdàmú. bàdùn lè bàdé wà ẹ́ lámúyẹ̀sẹ̀ òrò lè kàdàmú. Àgbàlá Gabriel ò tí ì láṣeyọrí. anẹ́sùlì nẹ́sẹ̀ kò tí ì ṣàṣeyọrí bẹ́ẹ̀. fi bàdí wíwà fi àdọ̀rí. ọmọkùnrin yóò ti wà mentally balanced up to today. Allah. èèyàn ta tẹ́tẹ́ ó ń fa sìgá ó ń fa gbóhùn tó sọ fún ọ níbi ẹjọ́ pàdé náà nù ó tí ì láṣeyọrí lórí ẹ̀ changes your back gbèsè ayé anẹ́sùlì nẹ́sẹ̀ fi. ilé tó kọ́ fún mọ́ bọ̀ kó o má kọ́lé fún kó o má fún níyàwó kó o má ṣe gbogbo oore tó o ṣe fún kó o kàn change life ẹ̀ kó pa gbogbo nǹkan yẹn tì kó lè ronú kí lọ́kàn nínú ayé mi ó béèrè ju gbogbo ń tà sí fún yìí lọ. Allah. àṣeyọrí yẹn ò tí ì dé àfi kó o má jẹ́ kán rọ́ọ̀bù ẹ of that success pé padà àṣeyọrí yẹn wá ṣe ó ti tọrọ àforíjì nínú gbogbo èèyàn dùn. Àgbàlá Gabriel tó o bá tètè ṣe tó yẹ kó o ṣe àìmọye ọ̀rẹ́ ọ̀dọ̀ta o àìmọye ẹni tó padà pass through wọn tara yóò sọ ẹ̀dọ̀ta wọn nínú wọn Oríyọmí Hamzat ó padà pass through rẹ̀ aráyé fẹ́ sọ ẹ̀dọ̀ta Oríyọmí Hamzat pẹ̀lú intention tó dáa tó ní presentation rẹ̀ ó lè má go down well with you he has good intention ẹni tẹ́ẹ̀tún jọ pàdé tẹ́jọ ṣe dáadáa ní ayé Oríyọmí Hamzat má jẹ́ kí ọ̀rọ̀ yóò sọ ẹ̀dọ̀ta majority èèyàn nǹkan tí ò bá tó nǹkan tó bá fẹ́ sọ̀yàn dọ̀tá ayé èèyàn máa ń pa náà kí nìyẹn kíákíá ni anásù lè ná sí. fi bàdí wíwá fi àdọ̀rí bàdún lè bàdé wáyé lámúyẹ̀sẹ̀ òrò lè kàdàmú. bàdún lè bàdé wáyé lámúyẹ̀sẹ̀ òrò lè kàdàmú. kò sí tó burú kéèyàn tọ́jú ọmọ òrukàn nínú Qur'an. Ọlọ́run ní kò sí tó burúkú ẹni tí ń tọ́jú ọmọ òrukàn kó jẹ nínú nǹkan rẹ̀ níwọ̀nba kó jẹ níwọ̀nba kó jẹ lọ́nà tó gbàdá kì í sọ̀nà àjẹtán. ẹlòmíín sọ pé ó fi méèkì orúkọ ni ó fi méèkì owó ni. ìbẹ́nu àwọn tó ń gba owó báyìí náà fáwọn èèyàn tí wọn ò kó fáwọn èèyàn náà. àwọn èèyàn tí wọ́n dùn àwọn èèyàn nínú tí wọ́n fi mú wọn ní gan lórí íńtánẹ́ẹ̀tì tí wọ́n àjẹsẹ́ kankan padà ìwọ ṣe tiẹ̀ ayé rí náà. Kí ló dé tó ní tètè pé àṣeyọrí yìí padà nǹkan kankan ni pé mọ́ wà hell-bent gbọ́dọ̀ dẹ̀ lẹ́sìn Christianity no sit here for humanity. ẹni tí bá ń sọ̀rọ̀ nítorí ẹ̀sìn nìkan àṣeyọrí wọn kì í last. máa ń ṣe nǹkan torí ìtọ́lọ́run tó dá ẹni yẹn ni not because of this religion. ọmọ ìyá mi dúpẹ́ fọlọ́run rẹ̀ ọ̀rẹ́ wa dúpẹ́ fún ní sábàbí ọ̀rẹ́ wa bẹ̀rù dúpẹ́ àná yóò gbà mìíràn dúpẹ́ fọlọ́run rẹ̀ ọ̀rẹ́ wa. ẹ wá rí mo tún wá ń sọ fún Muyideen ọba tó dá wa kórìíra aláìmoore nínú ẹni tọ́lọ́run máa ń torí rẹ̀ bínú téèyàn bá ṣẹ̀wọ̀n àkọ́kọ́ òun lẹni tó jẹ́ pé bàbá àtìyá tó bíyàn ó máa ń bí Ọlọ́run nínú ẹlẹ́ẹ̀kọ́ òun lẹni tó kọ́yàn níṣẹ́ láyé tó fi ọ̀nà jẹ́ àti mú hàn yàn ó máa ń bí Ọlọ́run nínú ẹlẹ́ẹ̀kẹta òun lẹni tó ṣoore fún ni Muyideen ní jájá lọ ń tànà ọwọ́
ọwọ́ adẹ tó ṣẹlẹ̀ yóò sọ ẹ́ di celebrity kò sọ ẹ́ di star àtọ́ ìtàn bú ní ọkọ̀ lórí ẹ̀ tó o bá tètè calm down. Allah. Calm down padà sọ́dọ̀ ẹni tó ṣoore fún ẹ tàn bá lù ẹ ní bílálà ara sacrifice gbà para sacrifice tó náà ń kọ́ kó ṣe láyé lò bí Àgbàlá Gabriel ló bá ní problem mọ́jọ jẹ́ pé true rẹ̀ mọ́jọ wà nínú tàn rẹ pé true rẹ ló fi ní problem padà sí ọ̀rọ̀ ìpìlẹ̀ tó o bá fẹ́ ṣẹ̀sìn rẹ̀ kò sí tó burú bẹ́ẹ̀ kóun náà mọ́ ṣoore nítorí ẹ̀sìn kó ṣoore nítorí tọ́lọ́run ni. Ẹni tí ò bá mọ̀ọ́rẹ́ kọ́rọ̀ rẹ̀ ó má padà wá di wàkàyífà wàhálùjúkà wà á da àtàrò fàásì. Arákùnrin kan níjọ́ kan ó ń bẹ Ọlọ́run àdúrà ò gbà ó wá ròpin ó ní kú lọ́kàn báyìí tó ń lọ ló bá débi tí ó ti pokùnso nínú igbó ó ti sókun kó kì í bọ́rùn ní ejò kan bá jáde ejò yẹn wá sọ̀rọ̀ bí ènìyàn ó ní lágbájá má para rẹ o òré sì kún wájú fún ẹ o tó o bá para ẹ ó ní máa wá bíbà yìí jọ́ kẹta máa pọ̀ góòlù jáde lẹ́nu fún ẹ máa lọ tà á tó o bá ti pè mí góòlù ó jáde máa lọ tà á ó dolówó ṣé nítorí owó ló fi fẹ́ para ẹ ló bá pọ̀ góòlù kalẹ̀ ló bá lọ tà lóòótọ́ ló bá ń kó yí bẹ̀ ní bá dolówó òjijì nígbà òjijọ́ kan ló bá ròyìn pé ẹ̀gbọ́n náà ejò lásán ó sì máa wá control mi màá máa lọ pé ejò for what àti pé tá a bá fẹ́ dolówó pátápátá ká pa ejò yẹn náà á rí àwọn góòlù míì kó jáde nínú fún ẹ̀ á gbogbo góòlù tí ń pọ̀ díẹ̀díẹ̀ yẹn kan náà lákó jáde dáná di sáànù ńlọba múra ó lóun fẹ́ pa ejò ó pe ejò bí wọ́n ṣe pe ejò lejò bá jáde lọ́ba mú àké ó fẹ́ sàmá ejò lórí apá kan bí ọrùn ẹ̀ ní àké yẹn bá díẹ̀ kékeré ejò yẹn lọ padà ó wá padà sílẹ̀ nígbà tí òrìjọ pa kò rí góòlù jọ yẹn gan gbà lọ́ba padà sílẹ̀ owó bá tán owó tá a bá nílé tá à ń ṣiṣẹ́ kún ló máa ń last owó tán lọ́wọ́ ẹ̀ gbogbo àwọn tí wọ́n sọ fún pé kó lọ pa ejò ó ń kálukú sá wàláhì mo fi Ọlọ́run búra tí nǹkan bá ń dán tí ń dùn làwọn èèyàn máa ń fẹ́ràn èèyàn o tí ò bá sí nǹkan kan mọ́ èèyàn ó mọ̀ pé èèyàn lẹ́nìkan àfọlọ́ ẹ wo bí Abacha ṣe ṣoore fáwọn èèyàn tó láyé níjọ́ àdánwò rẹ̀ dé èèyàn mélòó ló dúró tì nínú ìtàn lónìí tí wọ́n bá ń pè president Nàìjíríà tó ya ìka jù Abacha ni ó kọ́kọ́ hàn ṣé kò ṣoore fáwọn èèyàn ni ó ṣoore kò láwọn tó mọ̀ọ́re lẹ́gbẹ̀ẹ́ ni lẹ́yìn Ali Mustapha nìkan tó mọ̀ọ́re ó dúró ti Abacha lójú ayé ẹ̀ wọ́n rán lẹ́wọ̀n ó tún dúró tì. mélòó èèyàn ni ó ní irú ẹ̀ kí ló dé tí wò ó dàbí ìyẹn kódà bẹ́ẹ̀ sì ń pa yín pọ̀. mo ní kírísítẹ́nì tó ṣoore fún mi rí láyé mi ì lè gbàgbé ẹ̀ mi ì sì gba ẹ̀sìn ẹ̀ ìyẹn ò sọ mí dọ̀tá ẹ̀ torí pé mi ò gba ẹ̀sìn ẹ̀. arákùnrin tá a wí ọba padà sọ́dọ̀ ejò nígbà tó wú tán lọ́ba tó mú okùn ọ̀fẹ́ ti bọ̀rùn ejò bá jáde ó ti pé ejò yẹn láì mọye ìgbà tẹ́jú ọ̀dá ló mọ̀ àmọ́ níjọ́ tó fẹ́ parẹ́ ejò wá jáde ejò wá ní arákùnrin tó fẹ́ kú ó ní bẹ́ẹ̀ ni nígbà tí ó sòwò máa à ó lónìí náà lọ́jọ́ kú ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ní dákun mo wá bẹ̀ ẹ́ ni àìmoore tóun ṣe mistake ni àwọn èèyàn náà ti òun ejò wá dá lóhùn pé wàkàyífà àwùjúkà wà á dá àtàrò fàásìkè. Kó o lásì tó fẹ́ jọ sàṣepọ̀ tá a fi tún yọnu síra wa. O bínú mọ níwọ̀n. O ṣe sùúrù nígbà tó yẹ kó o ṣe sùúrù. Ojú àpá àké ọjọ́ yẹn, ó níyí lọ́rùn òun yìí kò parẹ́. Kó o ló ń ṣe tó fẹ́ trust ẹ mọ́. Wàkàyífà wà àwùjúkà o. Wà á dá àtàrò fàásìkè. Tó bá wá rí bẹ́ẹ̀, mú ìdí. Ọlọ́run ò ní jẹ́ kó máa padà sí ibú mọ́. Àmín. Kò ti tún padà sí ibi wọ́n ti ń ta tẹ́tẹ́, Ọlọ́run má jẹ́ kí tẹ́tẹ́ ọtẹ jálẹ̀. Àmín. Kò ti padà sí ibi wọ́n ti mú tí Ọlọ́run má jẹ́ tí ó tí ọ. Kò ti padà sí ibi wọ́n ti mú gbó Ọlọ́run má jẹ́ ọwọ́ gbó kányìn. Àmín. The only solution wọ́n ṣàìwò rẹ̀ fẹ́ni tó sóore fún un. Níjọ́ according to biblical history, níjọ́ tí Júdásì tó fi Jésù hàn tó gba owó, ó rò pé òun ti di star òun ti dolóríire ni. Níjọ́ tó fi Jésù hàn tó ní kán mú kán lọ pa ó rò pé òun ti dolóríire ni
ó gba owó yẹn kò lè padà náwó yẹn láyé tó ló padà rí pé owó àdánwò ni orúkọ Júdásì ò parẹ́ jò ní àárọ̀ yìí Google ẹ̀ pé the greatest betrayer in the world orúkọ Júdásì ni ó jáde. Bó ni ó ṣe jẹ́ àwọn ọmọ tí wọn ò mọ̀ ìgbà tó ń ṣe nǹkan kan wá débì kan kán á sọ fún ẹ pé àwọn ọmọ aláìmoore ni. Báwo ni ó ṣe jẹ́ pẹ́lú mi ò tún fẹ́ràn ẹ lọ́wọ́ lọ́la kọ́ wa fẹ́ bínú nítorí pé nìyẹn ṣe ọ̀ kán wá ní tó kó tún dé bó ṣe ṣe fún Àgbàlá Gabriel má ṣe bẹ́ẹ̀ fáwọn bí o àwọn ògbàgbẹ̀rẹ̀ ànígbà fún ẹ o irú ẹ̀ ó ṣẹlẹ̀ nínú ayé tí wọn bá láwọn fẹ́ bá wọn pa àwọn fẹ́ bá yín parí ẹ̀ gbàgbé gbogbo sọ̀pọ́tà tí ń sọ̀pọ́tì ẹ̀ ibo ni wọ́n wà lẹ́sẹ̀ títí nígbà tó ń ta chájà kí ló dé tí wọn lọ́mú ẹ̀ ibo ni wọ́n wà èmi gan ló lè má mọ̀ pọ̀ ń ta chájà ní wòrò jù bẹ́ẹ̀ tí ń bá kọjá tí ń bá rí ẹ kí ló dé tí mi ò pè é nígbà yẹn wáyé tó jẹ́ pé mi nísìnyí màá sọ fún ẹ pé kó o padà yẹn ti lọ́ọ́ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lọ́ọ́ mú orí fẹ́ni tó mú orí ọ̀wá rírú wọn ti ń lọ lábẹ́nú tí wọn láwọn ìjọ Islam wọn ti pè é kò sí tó burú ọ̀rọ̀ ẹ̀sìn òǹkàlùkù ọmọ dáná mọ́ tiẹ̀ kó lè bá a jò ní. Mo ti sọ fún ọ̀kan nínú ọ̀rọ̀ ọmọ ìyá mi tí mo gbọ́ pé ó ń gbìyànjú yẹn tọmọkùnrin yóò bá gba Islam ẹ mọ́ fọ́ọ̀sì ẹ̀ o ó léwu o yóò padà fi Islam ṣẹ̀sìn ní tẹ́ ẹ bá fọ́ọ̀sì ẹ̀ wọnú Islam o ẹ jẹ́ kó reason fúnra ẹ̀ kó n fẹ́ sí Islam tá a bá lóore tá a sì fún ẹ sí fún rúmọ̀ tán gbé kiri báwọn kan láwọn ràn ní Mẹ́kà yọrọ ni kò sẹ́ni tó ràn ní Mẹ́kà kò sẹ́ni tó promise ẹ̀ ìyá olóríire tó lóun ó ṣe lóore yẹn ìyá yẹn láníyàn rẹ ni àfa tó dá sọ̀rọ̀ ẹ̀ àfa yẹn náà láníyàn rẹ ni kò láníyàn bú àníyàn pé kó ṣe dáadáa síbi tó ti róore àmọ́ tó bá fẹ́ gba Islam ààyè ń bẹ láníyàn tá àfa yẹn náà ni wọn láníyàn bú kò sẹ́ni tó promise ẹ̀ ní hajj mo ti wá díẹ̀ dópin níbi mo jókòó sí iná inú ẹni tó rò fún lè ṣe dáadáa fún ẹ láyé lèmi náà wà náà àmọ́ bò ní ṣe trust ẹ pẹ̀lú tó ṣe f'Àgbàlá Gabriel èmi náà ò ní fẹ́ trust ẹ tán náà despite the fact pé mùsùlùmí ni mí orúkọ mùsùlùmí ló jẹ́ ó sì ṣe Islam òun tẹ́lẹ̀tẹ́lẹ̀ nítorí náà mú yìí dín Ọlọ́run ní pa náà mọ́lẹ̀ ògo ẹ̀ tó fẹ́ búyọ tó bá jẹ́ pàwọn ọ̀tá àdílé ni wọ́n dìde sí ọ láti dá mọ́tàsí rẹ rú Ọlọ́run ní jẹ́ kó dára. Tó o bá fẹ́ ṣe Islam àyè ń bẹ fún ẹ ṣe Islam lọ́nà ọ̀tọ̀ wọ́n link Islam mọ́ ti ń bẹ́ńlẹ̀ yìí ọ̀rọ̀ aláìmoore ni ti ń bẹ́ńlẹ̀ yìí o ọ̀rọ̀ aṣoore àtàláìmoore ni ti ń bẹ́ńlẹ̀ yìí ní tìtorí jẹ Oríyọmí Hamzat tí gbogbo èèyàn mọ̀ yìí pé intention tó gbé dání intention tó dání wo bára ní àwọn olólùfẹ́ méjì ti fẹ́ dà nítorí tiẹ̀ náà ni èmi bẹ́ẹ̀ lu Mẹ́kà pẹ̀lú ògo Ọlọ́run bóyá ọjọ́ kẹrin àràfá ni màá wọ Nàìjíríà tèmi náà bá dé màá rí ẹ màá pè ẹ àwọn èèyàn ó ti tún ṣiṣẹ́ jìnnà lórí ọ̀rọ̀ ẹ̀yin méjèèjì Àgbàlá Gabriel ọmọdé lọ́lọ́run yẹ kó tó gbé ipò yìí fún ẹ o gbọ́n ju àwọn pásítọ̀ ẹgbẹ́ ẹ lọ o dẹ̀ lè smart jọ Ọlọ́run tó dá ẹ lọ tó bá mọ̀ pé kì í sọgbọ́n orí ẹ Ọlọ́run ló ṣe ẹ bẹ́ẹ̀ padà fa ọmọkùnrin yẹn mọ́ra àwọn tó bá dẹ̀tọ́ ẹ̀ kó fún ní tó bá lóun ọ̀fẹ́ dá padà fún kò ṣe dandan ká humiliate èèyàn torí bá fẹ́ sóore fún o tá a bá humiliate èèyàn ọ̀rẹ́ tó bá fẹ́ sóore fọ́rẹ́ tó wá kọ́kọ́ yẹ̀yẹ́ bó bá padà sóore yẹn kò ní mọ iye oore yẹn mọ́ o fa ọmọkùnrin yẹn mọ́ra ìtàn ti kọ ẹ̀yin méjèèjì pọ̀ super glue lẹ́fìlẹ̀kọ̀ àti sìmẹ́ǹtì fa mọ́ra ṣe dáadáa nínú ayé ẹ̀ kó lè bá wà nínú ìtàn pàápàá jùlọ the spiritual aspect of the problem tọmọkùnrin yẹn ni because surely ọmọkùnrin yẹn ní spiritual problem gbìyànjú bọ́lá wọn sì bá lé spiritual problem yẹn lọ bíbẹ̀ ẹ̀kọ́ kò síbi tó bá dé nǹkan yẹn ọmọ ìbíta rẹ̀ yóò dẹ̀ máa wà nínú ìtàn pé ìwọ ló sọ pé ó ṣe tó lè ṣe é kódà àwọn yóò padà sọ pé gbò kúrò lọ́dọ̀ ẹnìkíní yẹn tó wọ́ọ̀sì torí téèyàn bá kúrò nínú àdánwò téèyàn bá mú yàn kúrò tó ń tọ̀ bá ìpadà bẹ̀ yóò wọ́ọ̀sì bí n ti bá bọ̀ lọ ara yóò wá ní fojú aláìmoore òun mọ́ ìwọ ló kù tí wọ́n máa wá pè lẹ́ni tí ò láṣeyọrí lórí iṣẹ́ tó ló ń gbé dání ìwọ ló kù tí wọ́n máa wo nítorí náà mo fi orúkọ Ọlọ́run bẹ̀ ẹ̀yin méjèèjì mo á bẹ̀ gbogbo ẹni tí ń rú náà sọ̀rọ̀ yìí látòkè délẹ̀ ẹ má bù mọ́ ìdí ènìyàn nítorí Ọlọ́run ẹni tó má tùpà lọ́wọ́ tí afọ́jú tó mú láńtà lọ́wọ́ tó jábọ́ lọ́wọ́ ẹ̀ tó sì fọ́ ntọ́ fọ́ lọ́wọ́ ẹ̀ ti ju láńtà lọ́wọ́ ẹ má blame ẹ̀ nítorí láńtà nítorí tẹ́ bá rí fìsíkì Muyideen bí ṣe ń sọ̀rọ̀
èyàn ó pìtì ẹ̀ èyàn ó mọ̀ pé problem kan wà nínú ayé ọmọkùnrin ẹ jẹ́ ká jọ bẹ Ọlọ́run k'Ọlọ́run mú problem yẹn kúrò àmọ́ bí tọmọ tiwa náà ó dé àmọ́ ní tọmọ tiwa náà ó rìn k'Ọlọ́run dáwọn ọmọ wọn rìn dáadáa ẹ jẹ́ àjọ pawọ́pọ̀ ẹ má ṣe pé fún Muyideen máa tọ́ ẹ káànú ẹ ni ẹ ṣàdúà fún ni mo dẹ̀ bẹ̀ Muyideen kó náà padà síbi tí wọ́n ti sọ̀rọ̀ fún kọ́mọ́fà ìmọ̀ orí kó bẹ́ẹ̀ mo dẹ̀ bẹ̀ pásítọ̀ Àgbàlá Gabriel Ọlọ́run rí ẹ lọ́mọdé kó tó gbòòrè sọ́dọ̀ rẹ̀ oògùn ọjọ́ Ọlọ́run lọ o nǹkan kékeré lọ́lọ́run fi máa ń dán yàn wò Ọlọ́run ní tiẹ̀ wú Àgbàlá Gabriel ò ní wú ò ní dẹni ẹ̀yìn ò ní dẹni ìgbàgbé gbogbo àwọn tí wọ́n ń péjọ bíríkótó láti tiẹ̀ wó Ọlọ́run ní tiẹ̀ wó lójú ẹ̀mí wọn ó tún máa ga sí i Muyideen lójú ẹ̀mí ìyá tó bí ẹ ló ti ṣe rere màmá dáadáa tó wà ní Lẹ́kì yẹn Ọlọ́run jẹ́ mi màmá náà ògùn tí ó fẹ́ sí ẹ lóore kò sí ẹ lóore nítorí ipò ṣàìmóore o ó wò wípé bó láyé rẹ ó ṣe balance padà níyà yẹn fi fẹ́ sóore o mo sì gbọ́ lẹ́nu àfáà dáadáa tó jẹ́ ẹni tó ṣe agbátẹrù ẹ̀rù yẹn ẹ má lọ ọ̀rọ̀ yìí mọ́ ọ̀rọ̀ ẹ̀sìn àwọn mùsùlùmí wọ́n rán ìyá oní Kùránì wọ́n rán ní ájì wọ́n tún fẹ́ gba eléyìí kọjá ntẹ́ǹbì yìí àwọn tí ń kírun gan tààrà mélòó wọn láti ìríran ní àjì ká tó wá sẹni tí ò kírun tó ṣẹ̀ fẹ́ gba ìsìlámù àìmọye ẹni tẹ́mi gan mo ti promise ẹnìkan ní lórí ọ̀rọ̀ àjì bẹ̀tí nígbà tí mo gbọ́ wípé ìsìlámù rẹ̀ ò rinlẹ̀ mo sọ fún ni pé máa ronú nǹkan mi tí máa ṣe fún ẹ àjì kọ́ lọ́rọ̀ ẹ̀ kàn kò sẹ́ni tó promise ẹ̀ ní àjò wọ́n fẹ́ tún ayé ẹ̀ ṣe ni ntí ó wàá jẹ́ pride f'Àgbàlá Gabriel ni kò náà lọ́wọ́ sí pé káyé ọmọkùnrin yẹn ó balance padà gbogbo ẹ̀yin tẹ́ ń dá sọ̀rọ̀ àdúrà yóò gbà kalẹ̀ mo fi Ọlọ́run bẹ̀ yín ẹ dákun ẹ já fáwọn méjèèjì sílẹ̀ ẹ jẹ́ kọ́rọ̀ yẹn ó yanjú ọ̀rọ̀ tí náà ó yanjú ọ̀rọ̀ yín ò ní dàrú ara yóò ní dójú láwọn ọmọ yín ẹni ó ti jókòó ní ìdílé yín ara yóò ní tiwó etí ò tí ì jókòó Ọlọ́run ó fà gòkè wọlá àlùmí mímọ́ tí mo wà yìí wọlá àyàlùbáríkà tí mo wà yìí wọlá over 3 million àwọn èèyàn tí wọ́n ti wọlé sùúrù fún hajj wọlá àwọn míì tí wọ́n tún wọlé bí over 3 million míì tí wọ́n tún wọlé fún hajj ọdún yìí Ọlọ́run ò àfi ọlá gbogbo àpọ́nlé tí ń bẹ lára Káàbà bẹ̀rẹ̀ bá ní bu omi ẹ̀rọ sí ọ̀rọ̀ bá ní bu omi ẹ̀rọ sí ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ni tí ń ṣẹlẹ̀ yìí ẹ má pè lọ́rọ̀ ẹ̀sìn ẹ má pè lọ́rọ̀ ẹ̀sìn tẹ́nìkan bá pè lọ́rọ̀ ẹ̀sìn ẹbí léèrè pé èèyàn mélòó ló ti lọ mú títì tọ́ta yé ẹ̀sìn nínú ẹni tí mú yàn títì tí ń táyé wọn ṣe lórí Yomi Amsat ti wà ẹnu tí ẹ sì gbọ́rọ̀ because lọ́ọ̀ ti pẹ́ tóun ti ń kóyàn títí tí ń táyé wọn ṣe Àgbàlá Gabriel pé orí Yomi Amsat ọ̀rẹ́ lẹ́jọ́ jẹ́ ẹ̀gbọ́n àtàbúrò lẹ́jọ́ jẹ́ aláṣeyọrí lẹ́yìn méjèèjì jọ jẹ́ aláṣeyọrí ò gbọ́dọ̀ bínú ara wọn ẹ gbà yí pé ikú tó pa ọdẹ òun ló gbápò ẹ lọ ọmọ akéwògbẹ̀rù wìtó mo ní kí ẹ má ṣe ká Àgbàlá Gabriel ẹ fọ̀rọ̀ ọmọ yẹn ẹ fi sí ọ̀rọ̀ afúrúgbìn tí Bíbélì wí ọmọ onínàkúnà nínú Bíbélì tó gba ogún bàbá ẹ̀ tó gba ogún tiẹ̀ tó lọ tó nà tán tó wá padà nínú Bíbélì bàbá yẹn ò lè ó tó gbà sọ́dọ̀ padà ní afúrúgbìn lọ̀rọ̀ oore ẹ̀sìn oore síbòmíì bí òwe afúrúgbìn ní ti Jésù nínú Bíbélì àwọn kan bọ́ sórí àpáta àwọn kan bọ́ sórí iyanrìn àwọn kan bomi lọ èyí tó bá bọ́ sórí iyanrìn ẹ bomi rín kọ́ má bàa túkùrù padà ẹ máa ṣoore fún yàn not because of your religion but because of humanity ọmọ akéwùgbẹ̀rù wìtó ní kí ẹ má ṣe ká nítorí lóluwà fi ń san rere ẹ̀dá ẹ̀ ṣe rere nítorí ọ̀la ẹ̀dá ẹ̀ hùwà rere nítorí ọ̀la ọ̀la ẹ̀dá ènìyàn ló pàtàkì jù kò sẹ́ni tó mọ̀la láyà Olúwa. Abáde sí Akéwùgbà Gold dòwò pọ̀ ẹ̀yin tẹ́ ń bá wa ara ilẹ̀ bá wa ara ilé lẹ́ ń jẹ́ ká máa bùgá àwa náà ò wá jẹ́ wòlíì àárín nǹkan jẹ ní kọ́nà mọ́lẹ̀ wa lọ síbi àràmù gbogbo ẹ̀yin tẹ́ ń bá wa arajà àdúrà yín ọmọ ìgbà wọ́n láàdú àlùbáríkà tó wọ́n wà níbẹ̀ a ní thousands of acres of land along Ìbàdàn Lagos expressway along Ìbàdàn Ìṣẹ́yìn road adẹ̀tí tó ní mí ní ọ̀nà Ìjẹ̀bú báyìí a máa bẹ̀rẹ̀ sí pariwo yẹn náà àwa láwọn ilé táwọn èèyàn fẹ́ tà nígboro Ìbàdàn ìgboro Èkó ẹ bá wa dòwò pọ̀ ẹ bá fẹ́ lọ umrah àti hajj ẹ tẹ̀lé lé sí Akéwùgbà Gold àwa tá a wà ń bíbà yìí àìsèyàn kékeré tí wọ́n tẹ̀lé wa wá sí hajj àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run
ẹni ń wọ́pọ̀ ẹni ń wáyà ẹ text message tàbí ká lo WhatsApp àmọ́ èèyàn náà sọ fún mi pé irú matchmaking wo lẹ́ ń ṣe yìí tẹ́ẹ̀tún wá match àwọn Christian pọ̀. I'm doing that for humanity. Mùsùlùmí ọ̀fẹ́ Mùsùlùmí, Christian ọ̀fẹ́ Christian. Kì í ṣe pé à ń gbé síra wọn. Àti Mùsùlùmí àti Christian ni wọ́n mẹ́sẹ̀jì wa lọ́lọ́dẹ̀ ń gbàdúrà. Kì í dẹ̀ ṣe gbogbo èèyàn náà lèèyàn lè ṣe nǹkan fún tán. Wòlíì Àgbàlá Gabriel. Àwọn kan dọ́dọ̀ Jésù, ó ní àpòrán mi sí ọ bí kò ṣe àpòrán mi síbì kan bí kò ṣe ìdílé Ísírẹ́lì tó sọnù. Kì í ṣe gbogbo èèyàn lèèyàn ó ṣoore fún tán. Ẹni ọlọ́ba ní kéyìn oró lè ṣe fún ojúpẹ́ fọ́nà 080578181 ilé ẹ̀kọ́ wa Royal Gold Group of School àti ilé kéwù wa ẹ̀mọ́mọ́ wa àwọn ọmọ náà lálùbáríkà àwọn amúra àràfá báyìí Ọlọ́run kò ṣe lárafa ayọ̀ ó yá sọ̀kalẹ̀ ayọ̀ gbogbo ẹni tó wá sí ájí Ọlọ́run má pa ẹ̀mí wa ń bẹ̀ má jẹ́ ká sàárẹ̀ bẹ̀ já délé pé já délé wá dúpẹ́ lọ́dọ̀ náà àràfá ọdọọdún ká máa wá 0057 81800350 6612 سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين.